Olódùmarè ọba ọ̀run ìbàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Mo kí wa pé a kú ìgbìyànjú wà ń bẹ̀ wà ní dẹni tí ò sí níbẹ̀ mọ́. Orúkọ èmi ọmọ yín tí ò yí padà, Evangelist Adéifá ìwà lẹ̀sìn. Gẹ́gẹ́ bí ìṣe wa, bọ́rọ̀ bá fẹ́ rújú, bí ọba di pé a bá tú bí ọba tú, Ifá ló lè yànnàná, Ifá ló lè ṣàlàyé. Ló ṣe jẹ́ pé gbogbo ẹ̀dá tó bá ti bá Olódùmarè tó bá ti bá dòwò pọ̀, àwọn ni kì í jogún òfo. Ẹ má jẹ́ ká jẹ́ kó sú, ẹ má jẹ́ ká jẹ́ kọ́rẹ̀ wá. Ẹnì kọ̀ọ̀kan wa táwa náà ń gbìyànjú lórí afẹ́fẹ́, kò sẹ́dá kankan tí ó san wá ní iṣẹ́ tí à ń ṣe bí kò ń ṣe Olódùmarè. Ní ọjọ́ méjì sẹ́yìn ni mo láǹfààní láti gbọ́ fídíò fọ́nrán eléyìí tí mo fẹ́ kí gbogbo wa ká gbọ́ ọ̀rọ̀ yìí wò. Nígbà tí èèyàn bá gbọ́ ọ̀rọ̀ níbi tí ọba kàyàn láyà, èèyàn wà á tún fi ìjáde ìfi ẹ̀kọ́ kún ẹ̀kọ́, ìyàtọ̀ fún èyí tí èèyàn tún ní, èèyàn wà á tún fi gbé yẹ̀wò pé ìrìn àjò ṣé bẹ́ẹ̀ lórí àbí ṣé bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n ká tó gbòpò lọ sílé olóró, ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ eléyìí tí ìyá wa Ọlọ́sùn tí wọ́n sọ, tí ó wá di ọ̀rọ̀ tí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbà bí ẹni tí ń gba ìgbà ọtí lérí èdè tí wọ́n ń sọ pé Ọ̀ṣun o olóṣó ni, Ọ̀ṣun o ń ṣe wúkọ̀p, tàbí Ọ̀ṣun ńlá lágbèrè àkọ́kọ́. Lẹ́yìn tí ọ̀rọ̀ náà ti ń túmọ̀ sí bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe bù ú, bí a ó ṣe máa sọ. Ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ ọ̀hún lẹ́nu ìyá Ọlọ́sùn tó sọ̀rọ̀ tá a ṣiṣẹ́ lórí ẹ̀. A kà nínú ìtàn pé ọmọ Igede ní Ọ̀ṣun, ọkọ tó fẹ́ ọdẹ ni. Another story sọ fún wa pé Ṣàngó náà tó fẹ́ Ọ̀ṣun. Ṣé Ọ̀ṣun pé méjì ni? Ọ̀ṣun tí Ṣàngó yẹn wà ló ṣe wá jẹ́ mà. Ẹ ṣé o, mo dúpẹ́. Ṣé rí nǹkan tẹ́ ẹ béèrè yìí lóòótọ́ lórí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ṣe ń wò mí tí mo jẹ́ ajíyẹgbẹ́ yìí, tó bá pàdé mi níta ṣé o láìkì mi? Mo ń béèrè lọ́wọ́ ẹ̀, ṣé o láìkì mi? Bẹ́ẹ̀ ni kò sí gbogbo àwọn rúmọlẹ̀ tí ò fẹ́ Ọ̀ṣun tó jẹ́ ọkùnrin. Kò sí tínú wọn tí ò láìkẹ̀ because arẹwà obìnrin ni. Tí èèyàn bá jẹ́ Ọlọ́ṣun tí ò bá mọ̀ bó ṣe lè pákéjì ara ẹ̀, wọ́n á máa fẹ́ kiri ni. Torí kò sí Ọlọ́ṣun tẹ̀lé yìí tó bá jẹ́ confam, ẹwà lẹ bá lára ẹ̀, ẹjọ́. Ẹwà lẹ máa bá lára ẹ̀, kálukú lá máa fẹ́ pé kò ní kò kẹ́ni tí ẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi tàbí kó tiẹ̀ jẹ́ bákan. That is why ìdí nìyẹn má bínú, ìdí nìyẹn tó fi jẹ́ lọ́bà gbogbo àwọn irúmọlẹ̀. Kò sí irúmọlẹ̀ tí ò bá ṣọ̀rẹ́ o, ẹgbà bí mo ṣe sọ. Kò sínú wọn tó jókùnrin tí ò bá ṣọ̀rẹ́, ó lè má lòjú díẹ̀ lọ́dọ̀ wọn tá kúrò. Torí ẹlòmíà tuntun máa press button, èmi ló ní kinní yìí. Ṣé ó ti yẹ yín arẹwà ní Ọ̀ṣun? Ìdí ìyẹn tó fẹ́ Ṣàngó, ìdí ìyẹn tó fi fẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn. Ṣé ti gbọ́? Orísìí nìyẹn tẹ́ bá fẹ́ béèrè nǹkan mi. Ṣé ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ibi tó fi ní àwọn ọ̀rẹ́ káàkiri? Arẹwà ní Ọ̀ṣun. Ẹwà parí sí ara ìyá mi. Ẹ̀tẹ́ ìbá tí bá a ṣeré. Ẹlòmíà tí a máa ń fẹ́ pé kò tẹ̀ fọwọ́ kàn lásán. Níbi tó ẹwà ẹ̀ dé. Ẹ ṣe gbogbo ilé. Ẹ rí i pé nígbà tí a gbọ́rọ̀ yìí, tí ìgbàgbọ́ èèyàn tí ó bá mú sémú, tí ó bá dúró gírí, èèyàn fẹ́ rí ẹlòmíì tó jẹ́ pé ń ṣiṣẹ́ Ọ̀ṣun gan tí ó fẹ́ lọ rí gbélé pé ewa lòun á jókòó tì, wọ́n ní ọba Ọlọ́sùn bá dá bí ọba pákéjì ara rẹ̀. Àwọn ọ̀rọ̀ yóò kù díẹ̀ káàtó. Ìyá mi ẹ má bínú oore ìyé, ibi gẹrẹyẹ là bá gbà. Nítorí pé tá a bá ń sọ nípa ìyá mi olórí ìyá ayùn awẹdẹ kí o tó wẹmọ wáyanrìn kówó sí. Iṣẹ́ tí yèyé tó ní ọ̀fẹ́ tó oríṣi iṣẹ́ mẹ́ta. Nínú àkọ́kọ́ iṣẹ́ ni pé awẹdẹwẹmọ ni, alágbo arẹmọ ni. Bí ọmọ bá nílò ìtọ́jú yálà ìgbóná tàbáwọn ìrìn àjò míì, Ọ̀ṣun ni wọ́n ń gbé lọ rè bá. Torí pé Ọ̀ṣun ó jẹ́ òrìṣà tó ń fi omi ṣe agbára tí ń bẹ lókè èèpẹ̀. Àwọn òrìṣà tí ń fomi ṣe agbára pọ̀. Nínú àwọn òrìṣà tí ń fomi ṣe agbára ní Yemọja tí ń bẹ lálẹ́ odò. Ṣùgbọ́n òrìṣà tí ń fi omi ṣe agbára tí ó sì jẹ́ pé ń bẹ lókè èèpẹ̀ ni Ọ̀ṣun Ọládékojú. Iṣẹ́ àkọ́kọ́ nìyẹn gẹ́gẹ́ bí arẹmọ. Ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ tí ìyá mi tún ṣe ni aró, kárí aṣọ láró.
ló ṣe jẹ́ pé wọ́n bá ń koríki Òṣogbo òròkì wọn á ní aró níbẹ̀ lóde Òṣogbo lòṣogbo fi ń wù mí gbé nítorí pé iṣẹ́ ènìyàn a máa sọ ènìyàn di akíkanjú. Ẹlẹ́ẹ̀kẹta ìwẹ̀wẹ̀ ni pé ìyá jẹ́ olórí ìyá ayùn, ẹni tó jẹ́ pé dirídirí ni ká tún orí sí àkọ́kọ́ pàápàá jùlọ fún obìnrin iṣẹ́ ìyá ni ló ṣe jẹ́ pé olórí ìyá ayùn arẹwà obìnrin awẹdẹ kí o tó wẹ mọ́. Ọ̀ṣun rẹwà tó bá jẹ́ pé tiẹ̀ wà gẹ́gẹ́ bí Ifá ti sọ torí kò séèyàn kankan tó sojú ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọsílẹ̀ eléyìí tí Ọ̀rúnmìlà tó fi ọ̀rọ̀ rẹ̀ tó fi sílẹ̀ tó kọ sílẹ̀ fún wa eléyìí ni a ṣe gbà pé arẹwà ní Ọ̀ṣun. Ṣùgbọ́n arẹwà tí Ọ̀ṣun jẹ́ kì í ṣe arẹwà tí ń ta àgbèrè tàbí tí ń ṣe àgbèrè tàbí tí ń ṣe sìná tàbí tí ń ṣe wúkọ̀b tàbí tí ń ṣe tàbí tí ń solóso. Ọ̀ṣun ò solóso. Ká má fi ahọ́n bẹ́ẹ̀ èdè bẹ́ẹ̀ ká má fi sọ̀rọ̀ lórí tí ń jẹ́ orí yèyé ìyá Ọ̀ṣun yèyé káàárẹ̀ ká má fi sọ̀rọ̀ lórí ẹ̀. Gbogbo ẹni tó ní iṣẹ́ yìí lọ́wọ́ ẹ wá dúró iṣẹ́ tá a kà sílẹ̀ níbo ló ti fẹ́ ráàyè àgbèrè tó fẹ́ máa ṣe. A ó rí i pé Ọ̀ṣun obìnrin àkọ́kọ́ ni nínú ìgbìyànjú tọ́ṣun ṣe nílé ayé ni pé Ọ̀ṣun lẹni tí ń jà fún obìnrin láti ìgbà ìjímìjí ìwá tó fi di àkókò yìí torí pé Ọ̀rúnmìlà jẹ́ pé wa nínú ọ̀sẹ̀ tùwá ó ní kóun kọ̀rọ̀ láwùí ẹ̀dùn nílé aládó ká má bòpò lọ́lé olóró ẹ̀wọ́ ni fánà ogun díẹ̀. Ìgbà tí gbogbo àwọn rúnmọlẹ̀ tó jẹ́ pé wọ́n ń bọ̀ láti òde ohun tí wọ́n bẹ nílé ayé nígbà náà tí wọ́n délé ayé gbogbo iṣẹ́ tó yẹ kóbìnrin ọmọ ṣe tọkùnrin ọmọ ṣe oníkálukú ò tí ì mọ ètò rẹ̀. Àwọn ọkùnrin bí wọ́n bá kóra wọn jọ torí pé ọkùnrin pọ̀ láyé ńgbà náà fúnra wọn ni wọ́n gbòdó bọ́ síta wọ́n máa gún yán bákòókò àmàlà bá tún tó wọ́n á tún ro àmàlà àná wọ́n tún sọ pé àwọn ò tún ṣe ọbẹ̀ gbogbo tí wọ́n ń ṣe yìí kò séyìí tójú ṣe fún wọn níbẹ̀. Tí wọ́n bá gún yán ìyẹn wọn máa dí kókó ni bí wọ́n bá ro àmàlà wọn á tún dí yàyà. Bó wá ní ìrìn àjò tí wọ́n ń jẹ bá a ṣe ń róúnjẹ jẹ bí ẹ ṣe ń róúnjẹ jẹ tó nígbà náà wọ́n tún rù wọ́n tún gbẹni torí pé oúnjẹ tí ń jẹ kìí so oúnjẹ tí ń sara láǹfààní. Gbogbo wa náà la mọ àsè tí ọkùnrin bá ṣèbí sí máa ń rí. Iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó lẹ́ni tá a fi ìrìn àjò tá a fi rán. Ṣùgbọ́n nígbà tó yá tí wọ́n á dá fá tí wọ́n béèrè ṣé a béèrè ọ̀nà ẹni kì í sì nà ní wá jẹ́ kó yẹn pé gbogbo ìrìn àjò tẹ́ ń ṣe yìí tó jẹ́ pé ẹ̀yin ọkùnrin lẹ̀ ń gúnyán ẹ̀yin ọkùnrin lẹ̀ ń ro àmàlà kò kì í ṣe iṣẹ́ yín ẹ dá padà fún obìnrin tí kan ṣoṣo tí ń bẹ láàrin kó lè jẹ́ pé ìrìn àjò wọn yóò ṣe máa júṣe. Wọ́n sì dá padà fún Ọládékojú nígbà tí wọ́n dáṣẹ́ náà padà ló bá di pé ńgbà tí wọ́n ń gúnyán ìyẹn àwọn ò dí kókó mọ́. Àmàlà tí wọ́n rò àmàlà yìí ò dí àyà nígbà tí wọ́n fi ìmọ̀ jẹ́ tọ̀ṣun. Ọ̀ṣun ní obìnrin àkọ́kọ́ tọ́jà fún obìnrin láti jẹ́ kó tún mọ̀ pé obìnrin náà ní ẹ̀tọ́ àti ojúṣe titi ẹ̀ láti ṣe bí ọkùnrin náà bó ṣe ní. Iṣẹ́ Ọládékojú ni. Tí wọ́n bá wá ń sọ̀rọ̀ torí a lè kọ̀fà kàn ká gbọ́ pé Ṣàngó ọfẹ́ fẹ́ Ọ̀ṣun tàbí Ṣàngó ọfẹ́ Ọ̀ṣun kì í ṣe gbogbo òrìṣà ní Ọ̀ṣun fẹ́. Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa nínú Ọ̀ka Ẹlẹ́ja ó ní ẹ̀pà kúbẹ́kúbẹ́ babaláwo Yemọja ló dífá fún Yemọja ẹ̀pà kúbẹ́kúbẹ́ babaláwo Ọ̀ṣun náà ló dífá fún Ọ̀ṣun ẹ̀pà kúbẹ́kúbẹ́ babaláwo Yémojí ló dá fún Yémojí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣe aya Ṣàngó. Ìsáyà Ṣàngó tí Ọ̀rúnmìlà ti ń sọ fún àyè níbẹ̀ kì í ṣe pé Ṣàngó ti fẹ́ wọn sílé ohun Ṣàngó kó fẹ́ wọn ni wọ́n á sọ fún Ṣàngó wọ́n ní Ṣàngó wọ́n ní lọ rè rúbọ o nínú tí wọ́n ní kí Ṣàngó fi rúbọ lọ́jọ́ náà ìní kó dẹ́ wà ṣùgbọ́n Ṣàngó ò rú ẹbọ lọ́jọ́ náà àìrú ẹbọ Ṣàngó ó jẹ́ kí oore Ṣàngó láti rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìfẹ́ ó jẹ́ kó oore rẹ̀ kó bọ́mọ lọ́wọ́ mo ṣe ní wúre pórí ẹnì kọ̀ọ̀kan ò ní bọ́mọ wa lọ́wọ́ lágbára lọ́wọ́ Olódùmarè. Nígbà tí a ti wá mọ̀ tí Ọ̀rúnmìlà ti jẹ́ kó wá pé ẹni tó bá rúbọ ló máa ń régbè ènìyàn tí ò bá rúbọ ó máa ń rí ibi lórí ìrìn àjò téèyàn rúbọ sí ni. A ó rí i pé àìrúbọ Ṣàngó ó jẹ́ kí Ọ̀ṣun Yemọja àti Yémojí kọ́ bọ́mọ Ṣàngó lọ́wọ́ láti fẹ́ gẹ́gẹ́ bí aya. Àwa lè torí pé wá bọ́mọ lọ́wọ́ ká wá sọ pé irú ẹni bẹ́ẹ̀ pé tọkọtaya ni wọ́n. Bí a bá ń sọrú àwọn àwérèǹde ọ̀rọ̀ báyìí pé
ó fẹ́ Ṣàngó, ó fẹ́ Ọbàtálá, ó fẹ́ òrìṣà oko, ó fẹ́ Ọbalúayé, ó fẹ́ gbogbo ẹ̀, ó fẹ́ gbá, ó fàwọ̀ nínú gbogbo iṣẹ́ tí Ọ̀ṣun Àwúráolú tó ṣe nílé ayé kì í ṣe yẹn láàmú mẹ́nu bà lórí torí pé tá a bá ń sọ iṣẹ́ ẹ̀ nílé ayé àkàǹkà tán ni n ló ṣe jẹ́ pé nínú ìlú kọ̀ọ̀kan ó ní orúkọ tí Ọ̀ṣun Àwúráolú ti ń jẹ́ tó sì jẹ́ pé nígbà tí èèyàn bá túṣu désàlẹ̀ kòkò ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò yìí a ó rí i pé Ọ̀ṣun náà ni tí wọ́n ń ṣe yìí nígbà tí wọ́n bá podò míì lódò ya aláró tí wọ́n ń podò míì lódò gbá tí wọ́n ń podò míì lódò awo ṣùgbọ́n tó yẹ pé gbogbo ètò Ọ̀ṣun torí pé bàbá ti rí ojúbọ Ọ̀ṣun ó láwọn àpẹẹrẹ ìrìn àjò tá a máa rí ní ibẹ̀ bàbá rí ọta Ọ̀ṣun pẹlẹbẹ lọ́mọ rí èyí tó tún yàtọ̀ sí ti Yemọja àwẹ̀ Ọ̀ṣun ó yàtọ̀ sí ti Yemọja lójúbọ Ọ̀ṣun a lè pa ẹ̀jẹ̀ tẹ́jì ọkàn ààwẹ̀ ṣùgbọ́n kò lè kan ti Yemọja àti ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ tí a lè rí tọ́ka sí lójú àwọn ìrìn àjò yìí bó ti ẹ̀ pé kò ń ṣe bẹ̀rẹ̀ lánàá lónìí nínú tẹ̀síwájú àti ìwádìí eléyìí lọ́wọ́ tún mú wa dé ọ̀dọ̀ ìyá wa olórí ọlọ́sùn àgbáyé ìyẹn Látòtúfẹ̀ báwo ni iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bù ú á gbọ́ lẹ́nu ti àwọn náà ní àkọ́kọ́ mo kọ́kọ́ kí àwa tí a ti láǹfààní láti subscribe sórí YouTube channel wa mo kí wa pé ẹ ṣé àwa tí a bá sì wà ń bí fún ìgbà àkọ́kọ́ tí a fi ń gbọ́ ọ̀rọ̀ yìí bí ẹ bá ti ń bọ́ sórí ìkànnì yìí ẹ máa bá ní subscribe síbẹ̀ bí iṣu ṣe kú bọ́bẹ ṣe bù ú ẹ jẹ́ á gbọ́ ní abala kejì níbi tá a ti fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú olórí ọlọ́sùn àgbáyé tí wọ́n ṣe lálàyé fún wa lórí ìwọ̀nba àlàyé ní ṣókí lórí tí ń jẹ́ Ọ̀ṣun agbára Ọ̀ṣun àti bí Ọ̀ṣun pàápàá bó ṣe níṣe pẹ̀lú ìlú Ìgèdè Èkìtì tó fi tan mọ́ra wọn ó yẹ ká gbọ́ ìrìn àjò náà kí Olódùmarè kó wà pẹ̀lú wa wà ń bẹ̀ wá ní dẹni tí ò sí níbẹ̀ mọ́ orúkọ èmi ọmọ yín tí ò yí padà Evangelist Adéifá ìwà lẹ̀sìn àtúwábà èrè o.